ló ṣe mí náà ni mo tiẹ̀ kọ́kọ́ jáde tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn. ọmọkùnrin sì tó ń pàfọ́ọ̀mù rẹ̀ ní kí ló dé ẹ sí ìkànnà lọ́rùn ẹ̀ náà. tẹ́yìn ò bá ṣe fílẹ̀ lẹ́tẹ́ bá tiẹ̀ fẹ́ jọ̀gá ọ̀hún náà wá àbúrò mi tàbọ́mọ mi dídé lóde ìmọ̀mọ̀ ọlọ́run ti gbé burú díẹ̀ bó ṣe ṣe ni kẹ́ wá wò bó bá ṣe mú gangan sí yín àwa iná látún fà jáde láfà létí tí ó sì ní gbin èèyàn máa jẹ́ ààrẹ lásán ni ìgbà àwọn bàbá tí wàá fi ń jagun ẹ béèrè lọ́wọ́ àwọn ọba aláàfin àná bí tìjẹta ni tí wọ́n jọ jagun gba wọ́n rí i pé wọ́n ta àwọn náà sẹ́rú náà sá wọ́n máa rú ogun tájà tílẹ̀ Yorùbá fi dúró náà. àwọn bàbá wa wọn ò wẹ̀ kódà wọn ò kí ń sunlé ẹ̀yin ní kílódé ẹ sọ fáwọn ajá yín o ẹ sọ fún wọn kásàgbẹ́jẹ́ máa wọ́ tó bá jẹ́ pẹ́nu ọ̀nà bọ́dà ni wọ́n máa sọ́kàn sọ iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ èmi ò máa pọ́ mọ́ ààrẹ Gani Adams ní bàbá yìí ó dẹ̀ wá wo mọ́ olóyè Sunday Igboho ó wo mọ́ títí tí ó bẹ̀rẹ̀ sí ní ṣépè tó sì lọ́mọ tiẹ̀ tá ní bàbá àsábà bàbá àràmù ẹ jẹ́ kíkí ní ìyódọ́dọ̀ wọn. rárá ẹ fi Sunday lọ́rùn lẹ̀ ọmọlẹ́yìn yín ni ẹ sọ fáwọn ajá yín pé kankan ẹ tì wọ́n mọ́nú géètì. bóyá ẹ rántí ẹ̀yin èèyàn mi mo sọ̀rọ̀ mo dídì pé àwọn èèyàn mi wípé ọ̀rọ̀ tí ń bọ̀ yìí tí àwọn ọmọ ààrẹ Gani Adams mi ò tiẹ̀ mọ̀ pé bàbá yìí ọmọlẹ́yìn ààrẹ Gani Adams ni. mo ní nǹkan ń ṣe yìí kí Sunday ò ṣọ́ra báńdíìtì kọ́ ló máa ṣe léṣe àwọn yìí àwọn ọkùnrin tó jáde ló máa ṣe léṣe kọ́rọ̀ yìí ó tó délẹ̀ bẹ́ẹ̀. ààrẹ Gani Adams ẹ rántí náà mo ń gbọ́ gbogbo rúmọ́ọ̀sì tí màá yìí ń sọ lẹ́nu wípé ó ń ṣe cloud ó fẹ́ fi gba oyè ó fẹ́ fi gba nǹkan. ẹ bá mi sọ fún àwọn ọmọ yín tí wọn ò bá mọ tó ṣẹlẹ̀ kó tó di pẹ́yìn náà ní ìwé lọ́wọ́ èmi lè la díẹ̀ kékeré yé wọn. a máa ṣogun lẹ́jà ni inú tiẹ̀ ń bí mi ṣógun lẹ́jà nígbà yẹn ni mo wà lóyìnbó nígbà yẹn ní òtẹ́ẹ̀lì tẹ̀gbọ́n-tàbúrò ọmọ Benin mo dé láti ìlú èbó ni ṣebí ń gba Jonathan wà lórí kínní tí gbogbo òyìnbó dàrú tó ṣe gbogbo ẹ̀ á mọ̀ ṣógun wọ́n kalẹ̀ da Èkó yẹn rú ni nígbà yẹn kán tó pè wọ́n pé kán wá gbà tán fẹ́. ààrẹ Gani Adams ẹ lè já mi o ọmọ yín kan wà tó jẹ́ bíi captain ní fún yín táìmù yẹn ẹ̀ tí ì ní ọ́fíìsì ẹ̀ ní nǹkan kan mọ́tòsáìkùlù yẹn máa ń gùn kiri Èjìrẹ́ lórúkọ rẹ̀ ọ̀rẹ́ yín tó sì tún jẹ́ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ yín gidi bàbá yẹn ọmọ Ọ̀fọ̀ ni tí n bá dárúkọ rẹ̀ ààrẹ Gani Adams kó máa yé yín bàbá yẹn lé onígi lẹ́yìn ọgbà yín nígbà yẹn ọmọ Ọ̀fọ̀ ni táwa sì mọṣẹ́ tí bàbá yẹn ń ṣe kọ́lọ̀ tó pè sọ́dọ̀ kó tó pè sọ́dọ̀ gan pàpà wọ́n fẹ́ àkíyèsí yín lórí ọ̀rọ̀ yẹn. ó yá ààrẹ Gani Adams kíní kan lè yóò ṣe tí ó fi gbapò náà ohun tó ṣẹlẹ̀ yìí mo ti sọ several times ẹgbọ́n tí bàbá àlùbáríkà yìí ń sọ bàbá dáadáa yìí ẹgbọ́n tí wọ́n ń sọ broda bàbá náà ní kí n máa pè torí ẹni bá sọ̀rọ̀ làákàyè bàbá ni ẹ jẹ́ á gbé fún un. ọ̀rọ̀ làákàyè tí bàbá yìí ń sọ ẹ mú lò mo sì ti sọ lóòótọ́ èèyàn kì í ti kóòtù dọ̀rẹ́ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹ̀yin ààrẹ ọ̀nà kakanfò kò sígbà tó ní kálukú ò ní láre o inú èyí tẹ́ ẹ gbé jáde kò sígbà tí ìlú oníkálukú ò ní ní ààrẹ mo kànlẹ̀ fẹ́ jáde ní láìfù ní bọ́tì àlàáfíà tó mi tá a gbọ́dọ̀ wí kan yòókù kí ló ń ṣe yín tí ò ṣe ìlú mi iṣẹ́ yín lọmọkùnrin yìí gbà ṣe
iṣẹ́ yín ni Sunday Igboho gbà ṣe. Kò sí tó bá ṣẹlẹ̀ sí Sunday Igboho àwọn ọmọ yín àtẹ̀yìn ẹ máa wà responsible lórí ẹ̀. Eléyìí ò sínú pé tá a bá lè bá yín sọ òdodo ọ̀rọ̀ kó tiẹ̀ jẹ́ pẹ́yìn lẹ bá bí mi. Ààrẹ Gani Adams nígbà tẹ́ tó fi ṣẹlẹ̀ àwa ìwà lẹ́yìn yín. Nígbà Sunday ṣe mọ̀nàmọ́ná ńgbò tiẹ̀ gbé yín lọ sí kóòtù gan pàpà. Mo jẹ́ kanú ẹni tá a gbóhùn sókè èmi àti ọmọ Bàtálá. A bá wí náà kí lẹ fẹ́ kó tún ṣe. Èmi tí ẹ bá wí ṣàkàṣàkà ní kódà kò gbin. Àwọn ọmọ rẹ̀ tán fẹ́ máa rí fọ́ọ̀tì mi gan pàpà ń ṣe ni ẹnìkan tó tún ní làákàyè sọ fún wọn pé ọ̀rọ̀ tí ìyá yìí sọ ẹjẹ́ àtẹ̀lé o torí ọjọ́ iwájú torí ọjọ́ ìní náà ni. Ààrẹ Gani Adams tí Sunday Igboho bá ṣe láṣeyè wàláhì oríyìn yín ni but ẹ ti fọ́. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ gbé wà. Ààrẹ Gani Adams ẹ pé àwọn ọmọlẹ́yìn yín àgàgà bàbá yẹ pé èpè tó ń ṣẹ́ yẹn kò lè jẹ́ tẹ́nibodì. Àfi tó bá jẹ́ pé iṣẹ́ tó bá gbà ó ṣe gẹ́gẹ́ bí iṣẹ́. Ẹlẹ́yàn ń wá cloud, ẹlẹ́yàn ń wá oore, ẹlẹ́yàn ń wá ojú ó ń wá fivers kó wà náà ẹ̀yin náà jáde. Ngbà Sunday fi wà látìmọ́lé ibo lẹ wà. Aṣọ funfun lèkélèkélè ń gbé kiri pẹ̀lú lẹ̀kẹ̀ lọ́rùn gbogbo ẹ̀ lẹ́rùn. Ojoojúmọ́ lẹ máa jáde tẹ́ máa sọ pé ìjọba ò tí ì dá yín lò ẹ kọ̀wé báírò yìí ti fẹ́ẹ̀ tán. Ṣéyàn máa jagun rú ẹ̀? Ṣéyàn máa jagun rú ẹ̀? Ààrẹ Gani Adams ẹ ti fuck up. Ẹ ti fuck up. Gbọ́ báwọn ọmọdé gan ṣe ń sọ ni. Kí ló dé? Tí Sunday bá ṣe àbáwí àṣẹ gbogbo àwa la bí ni. Kò sẹ́ni tó lè nà lẹ́yìn ká tún gbè lẹ́yìn rẹ̀ lórí eléyìí. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ dẹ̀ mọ̀ pé mi gbọ́ mi ò gbà o. Mi ò dẹ̀ kí ṣẹni tẹ́ ẹ máa gbé àwọn ìyálóde jáde pé kán máa ṣépèlé mi o. Àyàfi tí ń bá fi gbá kan bọ̀ kan ná ló kù. Ààrẹ Gani Adams wọ́n fi ń joyè ni. Kí láǹfààní oyè tán fi yín jẹ? Ẹ pè mọ́ra ni náà tẹ́ ẹ bá jẹ́ president of Nigeria ńkọ́ irú èébú wo ni wọn ò gbé bàbá Tinubu ṣe? Irú èpè wo irú ọ̀rọ̀ wo ṣó ti torí ẹ̀ bínú ni? Ó tún pè wọ́n síṣẹ́ ni. Ẹ máa lórogún ààrẹ ọ̀nà kakanfò. Ẹ máa ní orogún ààrẹ ọ̀nà kakanfò. Ààrẹ Gani Adams ẹ máa ní orogún. Tí pẹ́kẹ́kan ò sì ní yẹ kó ní kálukú ó sọ́lé ẹ̀. Ibi wọ́n ti fún yín lára ẹ jókòó bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé ẹni tó bá lè ṣe ẹ̀sìn ní jẹ́ kó ní ẹni tí ó ṣe. Torí kíni kó máa dúró de ìjọba tán bá gbéyàwó yín tán gbọ́mọ yín kọ́. Ṣáwọn ẹni tó jáde àwọn ìyá àgbàlagbà àwọn ìyá alásàlátù gbogbo wọn ṣé wọ́n dúró de ìjọba kan tó jáde kan tó gbóhùn sókè ni? Irọ́ ni òótọ́ ọ̀rọ̀ ni ó ń tẹ̀lé wọn kiri inú igbó. Ǹjọ́ la rí yín pẹ̀lú aṣọ ọjà? Níjọ́ wo? Ẹ sọ fún bàbá yìí o. Ẹ sọ fún kó lọ ṣàgbéjẹ́ mọ́wọ́ gbogbo tó bá ní lọ́wọ́ kó tètè sá. Ìyá Cassette ló ń sọ̀rọ̀ o. Kí wá ló dé dàṣejù? Ẹ fi lọ́rùn lẹ̀. Tẹ́ ẹ̀ bá ní ṣe ẹjẹ́ ni tó fẹ́ ṣe ó ṣe é. Ṣé pàtí tẹ́ ń lọ là fẹ́ jẹ ni? Àbáṣọ funfun tẹ́ ń wọ̀ níjàre ọ̀nà kakanfò ni. Aṣọ ẹ̀jẹ̀ làrá ẹ máa wọ̀ làwọn jagunjagun wọ̀ aṣọ ẹ̀jẹ̀ àdó gbogbo ẹ̀ ṣùkú àgbàdo gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ sọ́run ṣàkàtìkí.
kì í ṣàfùsọ funfun kì í ṣòde ìyẹn afẹ́ rúbọ ìyẹn afẹ́ ṣe kinní kan òde ìta kinní kan ṣẹ́ṣẹ́ tẹ́ ẹ gbà nìyẹn. èyí tí ẹsẹlẹ́ǹsì Ṣèyí Mákindé ṣe fún yín lọ́jọ́ kìíní lẹ́yìn ìgbà Sunday lọ kí la rí àrí kókó ó kọ lásán la rí. ẹ wo àwọn ọmọlẹ́yìn yín tẹ́ ẹ bá fà wọ́n mọ́ra wọn ò jí ẹ gbọ́rọ̀. èmi ò wá láti gbèjà anybody ṣùgbọ́n ẹ foníkálukú lẹ́ẹ̀lẹ́ kò ṣiṣẹ́ rẹ̀. tó bá fẹ́ gbà yìí bẹ́ẹ̀ bá àwọn ìyàwó yín tó wà nílùú èbó ṣé wọ́n ń jókòó lásán ni. tó bá fẹ́ gbàwé ìlú èbó wọn ò ṣiṣẹ́ kárakára. ìyá mi kú bàbá mi kú kọ́mọ́ o ìyẹn ò fún wọn ìwé mọ́ kódà kò ní báńdíìtì dóyà òun ló pa kò sí tó kàn yẹn lórí ìwé mọ́ wàá ṣiṣẹ́ kárakára tó bọ̀rẹ̀ ẹ ni. àwọn láàbù ipe iṣẹ́ pàfọ́ọ̀mù wo ló ṣe mí náà ni mo tiẹ̀ kọ́kọ́ jáde tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn. ọmọkùnrin sì tó ń pàfọ́ọ̀mù rẹ̀ ní kí ló dé ẹ sí ìkànnà lọ́rùn ẹ̀ náà. tẹ́yìn ò bá ṣe fílẹ̀ lẹ́tẹ́ bá tiẹ̀ fẹ́ jọ̀gá ọ̀hún náà wá àbúrò mi tàbọ́mọ mi dídé ló dé ìmọ̀mọ̀ ìpọ́lọ́ǹtì ọlọ́run ti gbé burúdú ẹ̀ bó ṣe ṣe ni kẹ́ wá wò ó bó bá ṣe mú gangan sí yín àwa iná látún fà jáde láfà létí tí ó sì ní gbin kí ló dé èèyàn máa jẹ́ ààrẹ lásán ni ìgbà àwọn bàbá tí wá fi ń jagun ẹ béèrè lọ́wọ́ àwọn ọba aláàfin àná bí tìjẹta ni tí wọ́n jọ jagun gba wọ́n rí i pé wọ́n ta àwọn náà sẹ́rú náà sá wọ́n mọrú ogun tájà tílẹ̀ Yorùbá fi dúró náà àwọn bàbá wa wọn ò wẹ̀ kódà wọn ò kí ń sunlé ẹ̀yin ní kílódé ẹ sọ fáwọn ajá yín o ẹ sọ fún wọn káságbẹ́jẹ́ máa wọ́ tó bá jẹ́ pẹ́nu ọ̀nà bọ́dà ni wọ́n mọ̀ sọ́kànsọ́ iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́. èmi ò máa pọ́ mọ́ ààrẹ Gani Adams ní bàbá yìí ó dẹ̀ wá wo mọ́ olóyè Sunday Igboho ó wo mọ́ títí tí ó bẹ̀rẹ̀ sí ní ṣépè tó sì lọ́mọ tiẹ̀ tó lọ́mọ tiẹ̀ tá ní bàbá àsábà bàbá àràmù ẹ jẹ́ kíkiní yóò dọ́dọ̀ wọn tá ń la láì lójú tí bàbá aláṣejù ńjọ́ lẹ́wẹ̀ wu ọdẹ ńjọ́ lẹ́wẹ̀ wu ogun tá a rí yín àwọn ọmọ kéékèèké tẹ́ dà síta yìí ń kọ́. ẹ pè sọ́dọ̀ náà ẹ jù ú lọ ẹ tó bí lọ́mọ ẹ pè sọ́dọ̀ àbúrò bọ́lá ń ṣeṣe ní ìsìn ó yá ẹjọ́ wa ṣe kàn bí kankan bá ṣe Sunday ẹ̀yin ni tí kankan bá ṣe Sunday ẹ̀yin ni torí wàhálà yín ti pọ̀ jù ìlara lẹ̀ ń bá Sunday ṣe ìlara tí Adépọ̀jù ń bá Jamiu ṣe ẹ wo bí ó já sí fún lónìí òun fúnra rẹ̀ ní sọ olólógùn lòun fídíò wà eléyìí kì í ṣe AI ibi tí ń sọ ni wọ́n ká mọ́ lọ́wọ́ tí wọ́n jù ú ta ẹni mọ ni ní ṣe ni ẹ̀bi tí ó pé ra. ààrẹ Gani Adams odò tá a bá mọ orísun rẹ̀ kò lè gbé ni lọ o. ààrẹ Gani Adams mo súnmọ́ yín gidi ní ò ṣetán láti faṣọ yín ya rárá ẹ fi Sunday lọ́rùn lẹ̀ ọmọlẹ́yìn yín ni ẹ sọ fáwọn ajá yín pé kankan ẹ tí wọ́n mọ́nú géètì kan dákẹ́ tí Sunday bá ṣoríire lónìí wọ́n á ní ó fi jọ ààrẹ Gani Adams. ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá dá láàmújú tí tọ́lá bá gbé búrúdì rẹ̀ dé wà láìtàláyé ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ lórí ẹ̀. kí ló dé? ogun Kwara ṣẹlẹ̀ Sunday ò sí nílé àríkẹ́ ẹ lọ ẹlẹ́ndúró dèjọba. ìjọba gan rojú ara rẹ̀ ni kí ló dé oníkálukú ń sẹ́mi àsálà rẹ̀ ni
ẹ wo ẹ dákun ẹjọ́ àti ẹ̀fẹ́ mọ́ gbọ́ pé mo kọ̀wé mo péjọba ìjọba mo pe lọ́ba wo lọ́ba gan wẹ́ni tí ó sọ ni ẹnu lásán la rí táwọn ọmọ yín ń jà kiri lẹ́lẹ́ sọ fún wọn kán ṣàgbéjẹmọ́wọ́ ọ̀rọ̀ sì kù yẹ́yẹ́